ṣe mọ́ yàrá òbẹ́dájọ́ síbi tó ń wẹ̀ o jọ síbi tó ń wẹ̀ o Adéníkẹ́ o jọ síbi tó ń wẹ̀ o torí ìbànújẹ́ ò ṣe mọ́ yàrá òbẹ́jọ́ síbi tó ń wẹ̀ o jọ síbi tó ń wẹ̀ o jọ síbi. Bẹ́ẹ̀dá ọjọ́ síbi tó ń wẹ̀ ọjọ́ síbi Adéníkẹ́ jọ síbi tó ń wẹ̀ o. Adéníkẹ́ o. Ọmọgbọ́n láwọn àlàbá ló ní kí n bóun kí ọ dáadáa. Ọ̀nà ọ̀ṣọ́dún ọdún èyí ó ṣe tèmi tówó tọmọ. Ọ̀ṣọ́dún ọdún èyí ó ṣe tèmi tọkọtọmọ nínú ilé ńlá nínú ayọ̀ ńlá nínú ìbùkún ńlá nínú ìgbéga ńlá o Adéníkẹ́ o ọdọọdún là ń rórógbó o ọdọọdún lẹwà ń wá ọdọọdún là ń rọmọbì lórí àtẹ Adéníkẹ́ o ọdọọdún ló máa wà nínú owó ńlá ọdọọdún ló máa wà nínú ayọ̀ ńlá o ní rí òun gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Elédùà ọmọgbọ́n láwọn àlàbá ló ní kí n bóun kí ọ dáadáa ó ní bóun fẹsẹ̀ kan yálé bàbá rẹ̀ ní Ṣakí o Adéníkẹ́ ṣó ń gbóhùn lẹ́nu mi o Adéníkẹ́ o ẹ̀yin lọmọ Awórìn tún ríran ẹ̀yin lọmọ ògbó ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá o òkè gúlúsù ni bàbá yìí fi ń bọ́ sábàrí o Ìgbóṣù ni bàbá yín fi ń borí ogun o ogun òkèrè o ológun òkèrè wọn náà sábàrí òní kọjá o bó bá dọjọ́ ogun ẹ̀rọ ní sólógun bó bá dọjọ́ ìjà ẹ̀rọ ní sálásábàrí o alágbẹ̀dẹ ìtẹ́wọ́ gbowó alágbẹ̀dẹ ìtẹ́wọ́ gbowó alágbẹ̀dẹ ìtẹ́wọ́ gbowó ní Ṣakí o ẹ̀yin lọ́mọ bẹ̀rẹ̀ kí o tó wá o bẹ̀rẹ̀ kí o tó wá o kó o má bà ṣá kó o má bà ṣá kíjò ẹni ò bá lè jà gbọ́dọ̀ báwọn dáṣà ń gbé ní Ṣakí torọ́ lógun ni wọ́n ní Ṣakí o Adéníkẹ́ o ìwọ láyà wọn nílùú Ìjẹ̀bú o. Ẹ̀wọ̀n láyà wọn nílùú Ìjẹ̀bú anáwó dọ́là kéèbó tó dé o Ìjẹ̀bú olówó ìṣẹ̀ǹbáyé kó tó dowó ẹrú kó tó dowó ọmọ Ìjẹ̀bú ọmọ mo ẹ̀yà mi òròkọ mọ́rọ̀kọ tán ayé fò lọ Ìjẹ̀bú ọmọ dúdú lé o mọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí o pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkùnkùn sí nílé Adéníkẹ́ oṣọdún ọdún èyí ó ṣe tèmi tówó tọmọ nínú ọlá ńlá nínú ayọ̀ ńlá nínú ìgbéga ńlá o sọ ẹ́ lórúkọ rẹ̀ káyé pé ẹ́ lórúkọ rẹ̀ orúkọ tó ò sọ ẹ́ lọ́jọ́ súná kọ́lọ́hún sọ ẹ́ lórúkọ rẹ̀ sọ ẹ́ lórúkọ rẹ̀ káyé pé ẹ́ lórúkọ rẹ̀ orúkọ tó ò sọ ẹ́ lọ́jọ́ súná kọ́lọ́hún sọ ẹ́ lórúkọ rẹ̀.